ewé iná ń pè léwé Kilafimise. Báwo lọ̀ọ́ ṣe lo ewé yìí tó lè lò ó láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé àwọn ọmọ rẹ tó fi jẹ́ pé aráyé ò rí wọn gbèsè? Tàbí báwo lọ ṣe fẹ́ lò ó fúnra rẹ tó fi jẹ́ pé ogun ayé ò ní borí rẹ táyé ò ní rí ọ gbèsè? Mo kàn fẹ́ kọ́ ọ lọ́nà kan ṣoṣo, lọ́nà tá à ń gbà léwé Kilafimise ni. Já ewé yìí, wọ́n fi nǹkan míì kún, gún kó kúnná dáadáa kó wá pò mọ́ṣẹ dúdú. Tó bá ti pò mọ́ṣẹ, lọ́ṣẹ tó bá wù ọ́ ni ọ̀pọ̀ wọn bá lọ ẹ̀ lọ́ṣẹ dúdú. Irọ́ ní jẹ́ bẹ́ẹ̀, bó mọ́ tó bá wù ọ́, ìwọ máa fi wẹ̀ tó bá ti fẹ́ lọ sùn láṣálẹ́. Tó bá ti wá hú ọṣẹ sórí, wọ́n wá máa sọ pé Olúwa, ọmọ aráyé ò rí fi Kilafimise ṣe, wọn ò réwé rẹ fi dirú, wọn ò réwé rẹ fi diyọ̀ lọ́jà. Olódùmarè, má jẹ́ aráyé ó rí mi dì lókùn, má jẹ́ wọn rí mi gbèsè, kọ́ wá lọ sùn. Ògo tí ń jẹ́ tọlọ́run, ẹ̀yin igbá la yóò mọ yín rọ̀ sí tó bá dọ̀rọ̀ ẹ, wọn à ní rí fi ọ́ ṣe nínú ayé. Ọ̀fẹ́ pè wá pé bàbá ó dàbí pé nǹkan wà nù yìí, ọ̀rọ̀ ń bẹ nù mí fa, Ifá sì ń bẹ tó jẹ́ bí ògùn. Èmi sórí nọ́mbà yìí 09065636184. Ìlú Òṣogbo láwà, lágbègbè ìtàn pè ní Ọ̀kínì láwà lóṣogbo. Ọ̀fẹ́ wá pè nọ́mbà yẹn, kájọ pàdé, ire ni kó mọ bá yín gbé, káyé mọ̀ rí yín gbé ṣe.